gbogbo bọ́rọ̀ múnímúní bó ṣe ń lu gbogbo yín pé ìgbésí ayé múnímúní bó ṣe máa bá tọmọlàkejì jẹ́ lórí Cancerous jewelry tó ń tà. Jewelry tí múnímúní ń tà tó bá ń wọ̀ ò lè ní lárí tó máa fi kú. Nǹkan tó dẹ̀ ṣe ń pè ní Cancerous ni wípé omi tó fi ń fọ jewelry tí múnímúní ń tà yẹn tó bá bọ́ lọ wò ó ṣọ́run ẹ máa green àbọ̀rùn ẹ green. Now Lizzy Ajonrin ó tún ti wá fún Sister Anonymous, ẹ má bínú, ó tún ti wá fún Sister Anonymous. Ìyá woman yìí wọ́n bẹ́ẹ̀ ìyá yẹn ṣàdúrà, ìyá yẹn rọ̀ ẹ́ nígbà tí gbogbo ayé ń sọ fún ìyá yẹn pé kán má ṣe é lọ́mọ. Ṣọlá pé nígbà tí ìyá yẹn gbà táwọn èèyàn sọ fún ìyá Anonymous mọ́mí grandma pé kí wọ́n má bẹ́ẹ̀ kí wọ́n má ṣàdúrà fún ẹ pé ò kì í ṣe ọmọ tó fẹ́ àpọ́nlé. Àwọn ọ̀yẹ́ ẹ àwọn atókùnmákù amọ̀nà ọ̀run má lọ bí Ṣọlá. Àwọn ọ̀yẹ́ atókùnmákù amọ̀nà ọ̀run má gbàbẹ̀ lọ bí ẹrú bí n pé olórí ẹrú ẹ. Wọ́n ranjú wèrè wọ́n ń fojú gbà wọ́n tutọ́ sókè wọ́n jọ ń fojú gbà fúnra wọn pé rárá o ọmọ ẹ ló ṣe ìwọ níwọ fi ṣe kí n ló fi wá fún ọmọ ẹ tilétilé tọmọtọmọ tọkọtọkọ. Ṣùgbọ́n ìyá yẹn ṣe kí ni ìyá yẹn ò fara gba gbogbo kìíní yẹn ìyá yẹn bẹ́ẹ̀ ìyá yẹn dẹ̀ rọ̀ ẹ́ ìyá yẹn ṣe àdúrà fún ẹ. Ṣọlá pé ṣó rí pé ìwà ọmọ òṣì ìwà ọmọ tó jẹ́ pé ní tòótọ́ ìyá ẹ ò ní ẹ̀kọ́ ìyá ò ní ẹ̀kọ́ ilé kódà ò ní ẹ̀kọ́ ìmúròde òun ni ìwà burúkú tó wà ní owó ẹ̀. You are a pathetic bully. Pathetic nìkan wọn lè lò fún láyà nìkan bully gidi ni ẹ́. You keep using nǹkan táwọn people yìí tí wọ́n pass through you keep using it to come for them. Meanwhile àgàn alẹ́ nìwọ fúnra rẹ̀ ó yá àgàn ní gbogbo ọ̀nà. Láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé ẹ o mọ̀ pé monetization ló máa padà end life ẹ. O mọ̀ pé monetization ló máa padà máa fi bọ́ ọkọ. O mọ̀ pé monetization ló máa padà máa fi bọ́ àwọn ọmọ ọkọ ẹ. Kódà o mọ̀ pé monetization ló máa fi sanwó àwọn tó fẹ́ máa gbà pé kó máa bẹ̀ ṣiṣẹ́. Ṣùgbọ́n kí ló end up life ẹ nísìn? Monetization. Ó péré ẹ ní business mogul kò sí any day tó bá dé ṣọ́ọ̀bù ẹ o ò ṣe fídíò gbogbo ṣọ́ọ̀bù ẹ section by section rí. Ká má rí ni àtútọ́pẹ́ ní pé ká má má rí láyé o ká má rí ni o ò ní section ọjà kankan nínú ṣọ́ọ̀bù ẹ àkópọ̀ ni àdàpọ̀ ni àdàlú ni ra ẹ̀wà àti àgbàdo ní ṣọ́ọ̀bù ẹ. Ìwọ ń sọ fún èèyàn kan pé tó bá wọ jewelry ẹ̀ ní ìwọ tó jẹ́ pé kódà ilé ayé ẹ̀ tó bá ní owó tí Anonymous ní tó bá ní iṣẹ́ tí Anonymous ní ní ọwọ́ wàá gbàgbé monetization. Jẹ́ máa gbọ́ ẹ lọ. Pàápàá jùlọ ó máa ń fa bad luck. Tẹ́ bá wo ìgbésí ayé múnímúní ó tó kóyàn lẹ́kọ̀ọ́. Ẹ rí pé kò sí nǹkan kan oríire tí ìyá ẹ̀ ṣe yẹn ìyá ṣe àtà. Ṣé ti ń gbọ́ o? Tóun wò pé kóun fi ìyá òun ṣe àríkọ́ṣe rere. Ṣé ń gbọ́? Iṣẹ́ tí múnímúní máa ń ṣe ni pé ó rí àwọn èèyàn tó wọ góòdì kóun ta kọ̀sùmù ẹ̀. Kò sí wàhálà kọ́stíùmù ló ń tà. Ṣé nítorí pé ó gbé kíní kan ara wèrè tó gbé sọ́rùn torí pé ẹlẹ́ni tún ti ń tà? Ṣé ìwọ nìkan ni wọ́n ṣe fún ni? Ṣé ìwọ nìkan ni wọ́n ṣe pàràrà yìí fún ni? Bó ṣe ń polówó ọjà ẹ̀ ní tábà dẹ̀ máa wí tán nìsín wọ́n á ní Anonymous ló come for you. Ṣé kò ní polówó ọjà ẹ̀ nìkan tó bá rí lọ́jà ló máa tà? Same thing goes to you. Nǹkan tó bá rí lọ́jà ló máa tà. Ìgbà tó ní ìdí bọ́tìn níjọ́ kìíní àná tó ní ìdí zip tó ní ìdí gbogbo ẹ̀ ṣe bọ́jà lọ ti ń tà ṣe báwọn èèyàn kan ló ti ń lo zip kó tó lọ fọmú rọ. Ṣé tẹ́lẹ̀ lẹ́ni bá rí nǹkan lọ́jà kó má tà ní kíní burúkú tó gbé sọ́rùn yìí báyìí nìsín tó bá máa wí tó bá máa lọ tó bá máa bọ̀ ó lè ní 50 million ní kò dẹ̀ sí wàhálà òun dẹ̀ ń ta tiẹ̀ ní 12k àwọn tí ò bá lè ro ní 50 million wọ́n ṣàlè ro ní 12k abirú ayé wèrè wo ló wá bá ayé òṣì wo ló wá ayé àdánù wo ló wá kó rẹ̀ sí bá
kí ló ṣe ẹ́ náà? Ta ló rọ́bì lu Lizzy? Ẹ̀yin abiyamọ òde ọ̀run o. Wèrè wo ló rọ́ ibi lu Lizzy? Báwo ni Lizzy ṣe fara kó? Ọ̀nà wo ni Lizzy gbà tó fi fara kó wàhálà, tó fi fara kó orí burúkú báyìí? Ẹ̀yin ogun ọ̀run o, ẹ dìde. Níbo lẹ fi ọ̀rọ̀ Lizzy kọ́ sí? Ẹ bá ń tú. Woman yìí ní ìdìtúsílẹ̀. Ṣọlápé ní ìdìtúsílẹ̀. Ẹ̀yin ogun ọ̀run ẹ bá wa tú Ṣọlápé o. Ara Ṣọlápé ò yá mọ́, ẹ bá wa tú Ṣọlápé sílẹ̀. Ṣọlápé ó ti tó oṣù méjì báyìí tó ti ń lo kinní burúkú tó gbé sí ọrùn yìí. Tó wá ń ṣe bí ìgbà pé ìwọ nìkan ni wọ́n dá kinní burúkú tó gbé sọ́rùn yìí sí. Bó o wọ léèsì wàá wọlé, bó o wọ àǹkárá o máa gbélé ní, bó o wọ tíṣẹ̀tì wàá gbélé, bó o wọ round neck òun náà ló máa gbélé, bó o wọ turtle neck kinní burúkú tó gbé sọ́rùn yìí náà ló máa gbélé. Mọ́nímọ́sì dẹ́ gbé tiẹ̀ jáde pé 12k ní tèmi o. Bó o lẹ ṣe fẹ́ bá wa ṣe báyìí? Kí n tiẹ̀? Kí n tiẹ̀? Ibi tó lọ́n reduce ẹ̀ sí nìyẹn. Òun rí bí cruise. Ó rí bí kánípò òun tajà. Èlò ní gbogbo ìjà tí mo ní tó kó sílẹ̀. Èlò ní gbogbo kápítà ẹ̀. Eléyìí ń béèrè èlò ní kápítà Mọ́nímọ́sì lẹ́nu ẹni tó jẹ́ pé monetization ló fi ń bọ́ ọkọ àtàwọn ọmọ ọkọ àtọmọ títí ẹ̀ náà. Ó ń béèrè pé èlò ní kápítà lẹ́nu ẹni tó jẹ́ pé ìwọ ń béèrè lẹ́nu ẹni èèyàn. Ìwọ tó jẹ́ pé almighty ni ẹ Ṣọlápé ìwọ tó jẹ́ pé almighty ni ẹ tó sọ̀rọ̀ ẹ ní almighty online. Ìwọ yẹn ló wà reduced to ẹni tó ń fi monetization tó fi ń bọ́ ọkọ, tó fi ń bọ́ àwọn ọmọ ọkọ, tó fi ń bọ́ àwọn ìyàwó ọkọ, tó fi ń bọ́ gbogbo ilé àti ọ̀nà, tó fi ń sanwó àwọn workers ẹ̀. Ìwọ tó jẹ́ pé tó bá jáde ní ọjọ́ kan ebi máa pa yín. Ìwọ tó jẹ́ pé tó bá ṣe show ebi máa pa yín. Ìwọ tó jẹ́ pé tó bá ṣe show ẹ lè rí jẹ, ẹ lè rí mu, ẹ lè rí ná, ẹ lè rí lò. Lẹ́nu títí ẹni wọ́n ti ń pe èèyàn kan pé èlò ló ní capital. Mo tiẹ̀ ti rí ẹ tó sọ fún Yorùbá ńlá náà pé gbogbo nǹkan tó wà ní ṣọ́ọ̀bù Yorùbá ńlá ò tó 2 million. Èlò ló fi wọ plane lọ sí China. Torí o máa ń sọ̀rọ̀, wá kò máa sọ̀rọ̀ bí ẹni tó yẹ pé mo tiẹ̀ ń sọ pé wà máa sọ̀rọ̀ bí ẹni. Ṣọlápé o máa ń sọ̀rọ̀ bí ẹni, o máa ń sọ̀rọ̀ bí ìgbà pé ọpọlọ ẹ̀ wọ́n ti kó. Wọ́n wá replace ẹ̀ pẹ̀lú ọpọlọ màálù. Bẹ́ẹ̀ ló ṣe máa ń ronú. Wàá máa sọ pé èlò ní capital táwọn ṣe ṣọ́ọ̀bù tí Mọ́nímọ́sì gbà yẹn gan lásán ni àbí káyọ̀ wá sọ pé ọjà tó wà ní fún bóyá side, bóyá ká sọ pé right hand side nìkan tàbí ká bọ́ sí left hand side. Ṣé o rí skin ní Mọ́nímọ́sì ni? O rí pé skin ẹ̀ ń dájú ní skin care tó ń lò gan lásán ó gba ski. Jọ̀ọ́ bá wa gbé skin care product ti ẹ jáde. Ìwọ tó gbẹ tápátápá, tó gbẹ tẹguntẹgun, tó gbẹ torítorí, o tún ní stretch mark. O rí pé tiẹ̀ ti báyìí. Kábàlẹ̀ sọ pé irú àwa tàdà bí Mọ́nímọ́sì báyìí nísìnyí, à sọ pé irú àwa báyìí o, lára la ṣe ní stretch mark lápá. Kí ni stretch mark wá dé ara ẹ̀ tí ò bá ń ṣe pé bóyá o ti lo àwọn cream oró, o ti pòpọ̀, o ti fomi battery mix yẹ. Tí irú ìwọ tó rí gbígbẹ líle gígan yìí tó fi máa kó stretch mark jẹ. Ṣọlápé ẹnu ẹ ló máa pa ẹ́. Ṣọlápé ẹnu ẹ ló máa rán ẹ dé ibi tó ò fẹ́ lọ. Ẹnu ẹ sórí ìyá ẹ Ọlọ́run bá yẹ fi ikú, ó bá fi ikú, ó bá fi bo ẹ̀sín ẹ̀ ni. Sórí ìwọ ò ní ìdí ikú. Ẹnu ẹ ló máa rán ẹ lọ síbi tó ò fẹ́ lọ. Kò lè possible kẹnu ẹ máa rán ẹ lọ síbi tó ò fẹ́ lọ. Ó béèrè lọ́wọ́ ẹni tó wà òkè báyìí. Ẹni tí ò tọrọ kó tó jẹ, tí ò ṣe monetization kó tó mu kó tó jẹ. Ẹni tí ò máa jáde bí ẹni tó ṣépè fún. Ìwà máa sọ pé ó travel out. Ojoojúmọ́ ló ń travel out. Lóru wà jí wà ṣe show, láàárọ̀ wà jí wà ṣe show, ọ̀sán wà jí wà ṣe every time inú mọ́tò ló máa ń always wà. Ó ti ń lọ sí ṣọ́ọ̀bù, ẹ̀yìn tí ń lọ ṣọ́ọ̀bù. Kò possible kó travel out pẹ̀lú Ṣọlápé, kò possible kó gbé handbag yẹ kẹjọ travel out kó má ṣe fídíò. Ẹyọkan ẹ̀ mo lè fi ta. Ó ti ń lọ bí ọdún 5 báyìí tó ti rí kí lórúkọ àkọ́bí ẹ̀ tó wà l'Amẹ́ríkà yẹn. Ó ti ń lọ ọdún 5 báyìí tó ti rí ọmọ yẹn sójú. Láì ṣe pé láti Amẹ́ríkà débi èlò ló yẹ kó ná ẹ. Ṣọlápé èlò ló yẹ kó ná pọ̀nrípọ̀n gbá ẹ tó ò lè fún kó wọ pléènì. Kó yẹ kó wọ bí ẹni tó ń wọ mọ́tò ni now. Èlò ṣe bó pọ̀ lọ́wọ́ ẹ ó kù sílé. Monetization gbé ẹni ṣe bó yẹ kó lè fi tó bá tiẹ̀ lọ ti Facebook ó dá èbó owó pọ̀ lọ́wọ́ ẹ. Ṣọlápé kí ló dé tó ò lè sọ fún first born ẹ àkọ́bí ẹ ọmọ ọlá tó ní jewelry stand títí ẹ lọ́tọ̀, business mogul tó wà l'Amẹ́ríkà,
kí lè tó sọ fún pé kóun náà wá sílé láti bí ọdún 5 kó mọ́kọ wálé ó ṣàti wo fẹ́ wọ 30 báyìí Ṣọlá pé ò lè kú rí bó ṣe wà ẹnu ẹ ló máa pa jẹ́ àgbo ẹ̀ síwájú díẹ̀ sí. ẹgbẹ́ yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan. Okay. Ọlọ́run wá pa òwe fún mọ́ínmọ́ín akọ ajá. Ṣé ń gbọ́? Ọlọ́run pa òwe ńlá kan fún ibi òwe yẹn ni mo fẹ́ kẹ́ ẹ lọ dúró sí. Ẹ máa gbọ́ o. Ó dùn monímoní kéré ó kò nínú àwọn tó máa dènà dà wá. Irú wà káwọn monímoní yà. Ṣé irú monímoní ló fẹ́ dènà dúró àwa? Gbogbo aburú tí monímoní ṣe àti jẹ́ ká mú Fàrídà àti monímoní gbogbo aburú tó ń ṣe pátápátá. Níbi tí Ọlọ́run tóbi dé tẹ́ ẹ̀ pay attention ẹ má gbàgbé wípé gbogbo ohun tí wọ́n kó jọ ó ti tán lójú ẹ̀mí wọn. It's the same thing ni nǹkan tó ń tọ́ láti sọ sórí nǹkan tó ń tọ́ láti sọ nǹkan tó ń ṣe ẹ́ gangan ni because sincerely speaking níwájú ọba onímájẹ̀mú tá a gbọ́dọ̀ pè jẹ́rìí Ṣọlá pé kò sí nǹkan tó kó jọ tó ìwọ fúnra rẹ̀ mọ̀ pé ó lè bá ìdọ́jọ́ alẹ́ àkọ́kọ́ nìyẹn. Number 2 kò sí nǹkan tí wọ́n gan kó jọ tó mọ̀ pé èèyàn kan fẹ́ jogún because kó tó kú wàá tà kó tó kú ó ní láti tà because kò sọmọ ọkàn tó fi sílẹ̀ sáyé tó fẹ́ jèrè ẹ̀ ọkọ ẹ̀ ìdí àpẹẹrẹ pé òun ló máa kọ́kọ́ ṣáájú ẹ̀ kú àbí pé ìkọ́nù ẹ̀yìn méjì tó bá ṣàṣáájú ara yín kú náà kò sí nǹkan tó máa dalẹ̀ kò sẹ́ni tó fẹ́ jogún ẹ̀ ló kí ló tó yẹ pé ìṣòro tó wà nínú ayé ẹ̀ ló máa fi ń sọ̀rọ̀ sáwọn èèyàn ó sì gbà pé ilé Ọlọ́run ò kì í ṣú ni kìdẹ̀ kì í pẹ́ dé ìṣòro tó ní nìyẹn ó ti gbàgbé pé Ọlọ́run ò kì í pẹ́ dé Mọ́nímọ́sì àti ẹni tó ń fọ ọmọ bú yìí kí ló tiẹ̀ ń ṣe náà àti Fàrídà lọ́mọ Mọ́nímọ́sì gan lè ní ọmọ kí ó báyìí tí gbé jáde ni àti Fàrídà lọ́mọ náà ọmọ 3 ó ní ọmọ ó wà legalize láti ṣe kí n láti adopt ọmọ she is a mother mo dẹ̀ sọ pé àti Mọ́nímọ́sì náà máa ní ọmọ kí ni ìṣòro tó dé báyìí ìwọ ló adopt ló tún ní because àwọn Ayọ̀mídé tó kó mọ́ra they will go back to their mother wọ́n máa rún ìnẹ̀ down wọ́n á padà sọ́dọ̀ ìyá wọn ni wọn ò lè fi ẹ́ ṣe ìyá láyé ó adopt wọn jẹ́ sọ́ọ̀nì ìmọ̀ ẹ̀nà gba Ọláyọ̀mídé bẹ̀rẹ̀ sí ní jẹ́ Ayọ̀mídé Àjọrin ìwọ ni kó lọ check ara ẹ ìgbẹ̀yìn ẹ ó lè end up láti ní anything and those children knows that tó o bá kú lé ní báyìí kò sí nǹkan kan tó jẹ́ ti tàwọn kò sẹ́ni tó fẹ́ jogún ẹ ìwọ kọ́ ló ní shopping mall tó wà o ò ní anything in your name kódà o ò ní account in your name o ò ní anything in your own name o kì í sanwó fáwọn òṣìṣẹ́ through your account o kì í lọ rajà kó fa account ẹ sanwó o kì í ṣe anything gbogbo àwọn nǹkan tó o ní pátá kò sí tó lè gbé sí orúkọ Lizzy Ajonrin Ṣọlá pé ló ń lò lórí gbogbo wọn tó bá show off wọn pé Lizzy Ajonrin ló ń lò gbé passport ẹ jáde mú àwọn ID cards ẹ jáde tó bá show off wọn pé Lizzy Ajonrin ló ń lò kò sí nǹkan tó lè jèrè kò sí nǹkan tó máa gbẹ̀yìn kò síbi táwọn nǹkan tó bá ní tó bá kó jọ and the funniest thing is that ọrọ̀ ayé nìkan lórí burúkú ẹ̀ kàn kó jọ àti ló ń fi ẹnu kó jọ kò ń ṣe pé ó ní gan ọrọ̀ ayé ló ń fẹnu kó jọ like ẹnu ẹnìkan ló fi ń kó jọ you are so materialistic to the extent that téèyàn kan bá ṣe oríire wà nìyẹn ṣé nǹkan tó ṣe school ló kàn ni àwọn ẹgbẹ́ ń kọ́lé àwọn ẹgbẹ́ ń ralẹ̀ ṣé school ló kàn àwọn èèyàn ṣe estate àwọn èèyàn ṣe kinní kan ṣé school ló kàn ṣé oríire ọmọ ló kù téèyàn fẹ́ máa fi ṣakọ àwọn ẹgbẹ́ ń kọ́lé àwọn ẹgbẹ́ ń ra mọ́tò ṣé mọ́tò tó yẹn pé ó máa ń depreciate òun ló ń ranjú lé lórí ilẹ̀ mélòó ló kù ní Lagos State tí wọ́n nìkan 30 acres ibi tó sọ́dé yìí náà ni mo fẹ́ sọ dé mọ́ òun mo ṣe kíni òun mo ṣe sọ̀rọ̀ lé lórí Ṣọlá pé lọ wá life ẹ ti bàjẹ́ already tó bá ṣùọ̀ fún ẹ pé ò jẹ́ Ṣọlá pé passport ẹ jáde kí gbogbo ayé rí pé ò kì í ṣe Ṣọlá pé ìwọ mo ní bàjẹ́ ẹ̀dá burúkú yìí passport ẹ àmì mo ní passport ẹ wedding certificate tó gbà lábẹ́
lábẹ́ kí lorúkọ ẹ̀ lórí Chinese mo nílò lórí tennis court fake náà tún nìyẹn náà. There is nothing about it that is real. O kọ Lizzy Ajonrin sí àbí ṣé Lizzy Ajonrin ló kọ sórí certificate wedding ẹ̀. It is fake because that's not your real name. It is not your real name. O kò ya ọmọ òṣì ọmọ rádaràda amúra bíi wèrè ń gbà mí amúra bíi asínwín awọṣọ náà ń gbà mí báyìí tó bá kó sílé ìsìn náà ẹ̀ máa wò pé ta ló kó bá wúmà yìí toró fẹ́ ṣe photoshoot ní ẹ̀gbẹ́ ilé yàrá tó ṣe máa ń ṣe tó máa jókòó síwájú sunflower ó gbé wíìgì sórí ó lẹ wíìgì sí orí àti makeup the same makeup the same wig for good 3-4 days tó fi ń ṣe show ó change makeup yẹn the same makeup ni àwọn àmà ọbẹ̀ ló ń kun powder rẹ̀ ló ń kun powder rẹ̀ lámà pé rẹ̀ lọ́mọ kan bíi 1 billion tọ́run ẹ̀ bá ti ṣe gbìndìngbìndìn ló máa sáré wọ ọgbà àwọn nǹkan burúkú tó wọ̀ yìí tó bá ti ṣe gbìndìngbìndìn gold standard kò sí jewelry standard níbi iṣẹ́ kò sí lace stand nìkan dà kò sí bíbẹ̀ yẹn ṣe tóbi jọ̀rànjọ̀ràn tó ṣe bóyá kó jẹ́ pé stand ibì kan bóyá left side nìkan white nìkan ló yẹ kó wà bẹ̀ látòrí white ankara bí white guinea dẹ̀ ni kó lọ ṣúà tó yẹ pé tó máa fi débi lace oríṣiríṣi kó jẹ́ pé white nìkan ló máa wà bẹ́ẹ̀ tó bá yẹ pé pink ni kó jẹ́ pé pink nìkan ló máa wà ní gbogbo stand yẹn délẹ̀ kó jẹ́ different kind of pinks kò sí because o ò ní ẹ ló wàá tó bàtà sórí iṣẹ́ bíbẹ̀ yẹn ṣe tóbi tó wo bí tó bàtà sí àwọn bàtà tó ń wọ̀ náà ló tún wà ń bẹ̀ ìka ni ẹ́ ṣọlá pé ọmọ òṣì ni ẹ́ ó kàn ń ba yé àwọn tó ń tẹ̀lé ẹ jẹ́ ni àwọn ọmọ òṣì ojú ọ̀rọ̀ lárí àwọn ọmọ tí ebi ti pa ilé ayé wọn ebi ti nà wọn àwọn ló ń tẹ̀lé àwọn ọmọ elébi àwọn ọmọ tí wọn ò gbọ́n àwọn ọmọ títí wọn ti ta tó ń lo kayamata àwọn ló ń tẹ̀lé ẹ because you are such a fake human. Lọ wá life kò fi monimos àti kìíní sílẹ̀. But mo wá display fún wa ṣé wáyé gbogbo ẹyọ kọ̀ọ̀kan tí mo display yẹn tẹ bá fẹ́ oríṣi mẹ́ta àbóríṣi márùn ẹ̀ tó jẹ́ the same style wàhálà ẹ̀ wà kò wá tán síbẹ̀ àwọn another style tún wá wà tí mi ò kó jáde àwọn another style ó tún wá wà àwọn fẹ́fẹ́ style mo láwọn ṣòkòtò àtẹ̀wù yẹn mo ní wọn ní oríṣi jẹ́wọ́nà I have up to 5 type yes mo ní kìmọ̀rù ni tí mo wọ̀ lẹ́ẹ̀kan yẹn mo ní yẹn mo tún wá ní tí ò ṣe kìmọ̀rù tó jẹ́ ṣòkòtò àti tọ́pù bẹ́ẹ̀ yẹn tó jẹ́ àdìrẹ mo tún wá ní àǹkárá ṣòkòtò àti tọ́pù tó fine tó kọ́ṣẹ́ síwájú ẹ̀ tó lẹ aṣọ òkè tó fi design ẹ̀ tó fine dáadáa ó di oríṣi mélòó bẹ́ẹ̀ yẹn mẹ́ta mo tún wá ní materials tí wọ́n tún wá rán pẹ̀lú aṣọ pẹ̀lú àdìrẹ tó fi design ẹ̀ tó jẹ́ ṣòkòtò àti tọ́pù ó di mélòó ó di mẹ́rin mo tún wá ní another one tó tún wá jẹ́ pé àdìrẹ ní ṣòkòtò àti top 3/4 ó di oríṣi 5 tí mo ní tó jẹ́ ṣòkòtò different ṣẹ̀dẹ̀ wáyé gbogbo ẹ̀ mo ní wọn ní kọ́lọ̀kọ́lọ̀ lóríṣiríṣi mo sọ fún yín wípé ó pọ̀ yẹ́yẹ́ yàtọ̀ sóní ṣòkòtò mi ò wá lè ka àwọn tí ò ṣoní ṣòkòtò bẹ́ẹ̀ náà ni tọkùnrin wà o tọkùnrin náà wà lóríṣiríṣi mo dẹ̀ ní wọn ní size lóríṣiríṣi mo fẹ́ fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin mọ́mì mi pátápátá kò sí bẹ́ẹ̀ bá ṣe sanra tó ẹ pè mí màá mú size yín jáde kò sí bẹ́ẹ̀ ṣe sanra tó lẹ́ máa fi mọ̀ pé mo ní gbogbo size aṣọ kò sí bẹ́ẹ̀ ṣe sanra tó ògo Ọlọ́run ni ògo ìyè Ọlọ́run ni ẹwà Ọlọ́run ni kò wá sí bí ẹ ṣe sanra tó mo ní aṣọ size yín tó máa size yín kó jẹ́ size 24 lẹ́ lò máa mú jáde fún yín kó jẹ́ 22 kó jẹ́ 20 kó jẹ́ 18 kó jẹ́ 16 kó jẹ́ 14 máa ní mú jáde fún yín àwọn big size yẹn gan ni mo ní tó pọ̀ jù tó bá tún wá jẹ́ size 12 lẹ́ lò size 12 lèmi lò mo dẹ̀ máa wọ 14 ìgbà mi tó máa free dáadáa lára mi so ẹ̀yin tẹ́ bá fẹ́ size 12 tí mo lò ó wà ẹ̀yin tẹ́ bá ní di size 10 mo láṣọ size 10 mi ò kàn ní size 10 púpọ̀ but mo láwọn aṣọ size 10 náà lọ́wọ́ bí mo dẹ̀ ṣe ní wọn ní àǹkárá ni mo ní wọn ní damask ni mo ní wọn ní aṣọ òkè ni mo ní wọn ní kí ló ti pè àdìrẹ ni mo ní wọn ní lace ni mo ní wọn ní lace náà so ẹ pè mí ojú òní tìyìn ní agbára Ọlọ́run àníwà kìsàkẹyẹ aṣọ lẹ́yìn yẹn gbogbo ẹ̀yin tẹ́ bá tún wá fẹ́ wig
lọ́lọ́kọ̀ òjọ̀kan ṣé dídì lẹ́fẹ́ ṣé woman hair lẹ́fẹ́ ṣé bun straight lẹ́fẹ́ àbírú èwo enamate àwọn woman hair lóríṣiríṣi mo ti ṣẹ̀ṣẹ̀ tó wá ru àwọn kan sí táǹsì ó wà nínú showroom wa bẹ̀yẹn they are all beautiful gbogbo ẹ̀ ló wà ẹ pé Lady Keke wá rajà aṣọ tó da ọjà mi ò dẹ̀ wọ́n lọ́lẹ̀ kó dowó ṣé wá rí gbogbo àwọn aṣọ tẹ́ ń wò nínú showroom kejì bíbá we have one showroom here tí mo dọwọ́ sí we have another one here ṣé gbogbo àwọn aṣọ tẹ́ ń wò nínú àwọn showroom mi pátápátá they are all on sales ẹ̀yin tẹ́ bá fẹ́ àwọn aṣọ tó wà sales báyìí tí mo yọ discount tí discount wà lórí gbogbo ẹ pè mí gbogbo àwọn aṣọ tẹ́ ń wò bíbá yàtọ̀ sáwọn tí mo lọ kó wá lọ gbogbo àwọn aṣọ tẹ́ ń wò nínú showroom méjèèjì yìí gbogbo ẹ̀ pátápátá ló wà ní sales báyìí ẹ pè mí ṣé gbogbo wa náà dé mọ̀ sí pé dọ́là ti ń já ẹ tètè wá ra aṣọ ó sì tí dọ́là bá ti já jù báyìí lọ aṣọ $20 ó máa di $30 because náírà la fi rajà náírà ni mo fi ra ọjà mi excuse me ẹ má bínú ẹ ti mọ̀ pé àsìkò mi ni ẹjọ èèyàn tó bá wà ní UK tó bá fẹ́ wá sí Canada ẹjọ torí tọ́lọ́ mo fẹ́ lẹ́dùnmarè bẹ̀yìn ẹjọ ẹ jẹ́ kí n mọ̀ mo fẹ́ kẹ́ bá mi gba oògùn kan wá láti UK wá sí Canada ẹ̀yin tẹ́ bá wà ní Canada ní UK tẹ́ bá mọ̀ wá sí Canada mo fi Ọlọ́run bẹ̀yìn ẹjọ ẹ gbá mi láago ní fàìsàn ló gbà mo fẹ́ lò fún ohun tó ń ṣe mí ìyá mi ẹni tí bá lò pé kò sọgbọ́n ó máa lọ èmi ò dẹ̀ jẹ́jà so I want to try it so ẹ̀yin tẹ́ bá wà ní UK tẹ́ bá fẹ́ wá sí Canada ẹjọ ẹ pè mí ẹ lè bá mi gbé owó tí post office fẹ́ fi gbé owó yẹn ti pọ̀ jù èmi gan sọ fún wọn ní pé kọ́ máa wọ̀ mí that money is too much ó ti pọ̀ jù £35 ló fẹ́ fi gbé dé Canada kì í ṣe nǹkan tó wúwo gògùn kékeré báyìí tó wá ní £35 is too much so £35 yẹn ti máa ṣe sí Canadian dollar ó lọ sí almost like bíi tí bá ṣe mistake a máa lọ sí bíi $80 that is too much so ní mo ṣe ní kọfí sílẹ̀ tí bá réyàn tó bọ̀ wá máa ní kọ́ bá mi gbó bọ̀ so ẹ̀yin tẹ́ bá wà UK tẹ́ bá fẹ́ wá sí Canada ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi so máa connect yín mọ́mọ́ mi yẹn wọ́n á bá mi send ẹ̀ sọ́dọ̀ títí yín ẹ lè bá mi mú dání wá that one will be cheaper kò sówó téèyàn máa waste mi gbọ́dọ̀ yọ mo nínàkúnà lọ́wọ́ ẹ̀ owó tí mo ṣì máa fi rajà sí ṣọ́ọ̀bù mi ni mò ń wá kí n lè máa rówó ṣọ́ọ̀bù sọ ìyẹn mo ṣì ń wá so ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá ń bọ̀ mo kàn tún sáré chippy nìyẹn ni bí mo ṣe rántí so ẹ pè mí á bá mi rajà lẹ́yìn ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn spiritual items tẹ́ bá gbọ́ ó gbàdúrà ó gbọ́n tẹ́bí o ó pẹ́ tí mo ti mọ̀ pé ó gbàdúrà Jésù gbàdúrà iṣẹ́ dẹ̀ wà lórúkọ Jésù tẹ́ máa lò tẹ́ máa jẹ́rìí sí agbára Ọlọ́run àwọn iṣẹ́ tó mú yes tó ṣiṣẹ́ dáadáa ọṣẹ arọ́bì ìṣẹ́gun àmúbọ́ àgbàná ìkórìíra àjàkáríwọ̀ àlákàlà àti bẹ́ẹ̀ lọ kì í ṣe gbogbo aṣọ là ń sá lóòrùn kì í ṣe gbogbo ẹ̀ la máa kà lórí social media so gbogbo ẹ̀yin tẹ́ bá nílò àwọn iṣẹ́ tẹ́ lè lò tó mú yes tó dájú àwọn iṣẹ́ tẹ́ lè lò tẹ́ máa jẹ́rìí ságbára Ọlọ́run tí ogun yẹn máa ṣẹ́ tí àlàáfíà máa tó yé láyọ̀ tẹ́yìn náà máa ní testimony ayọ̀ ẹ pè Lady K ìfẹ́ olúwa show ó wà available any country má bá yín gbé iṣẹ́ ránṣẹ́ síbẹ̀ ẹ dẹ̀ lò ẹ dẹ̀ jẹ́rìí sí agbára Ọlọ́run ẹ mọ̀ wípé Jésù lọ́ba bẹ́ẹ̀ ni ó dá mi lójú mo fi ọwọ́ ẹ̀ sọ̀yà ó confam lọ́fíńdà wà lóríṣiríṣi oyin original ó wà èyí tẹ́ bá nílò òyìnbó ní àwọn oyin original mo dẹ̀ ní wọn ní size by size I have 4 size tí mo fi pack ẹ̀ bákan náà èyí tẹ́ bá fẹ́ rice ọ̀fadà ó wà available rice ọ̀fadà ó wà available for now ọ̀fadà wà available then edé wà available it's a matter of time a gbé wa dé ibẹ̀ tán ó kù díẹ̀ so ẹ pè mí á bá mi rajà ojú òní tí yìí o ẹ patronize mi o èwo ló tún kù jewelries ẹ̀yin tẹ́ bá fẹ́ ra jewelries gbogbo lòwò ní Lady K gbogbo lòwò lọ́mọ ẹ̀yin tẹ́ bá fẹ́ ra jewelries ẹ̀yin náà ẹ pè mí ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn frame àwọn kan celestial àwọn kan kérúbù ẹ pè mí àwọn àjò church àwọn àjò bàjẹ́ fún ìgbéyàwó bàjẹ́ pé fẹ́ sọ ọkọ yín mọ́lẹ̀ ọkọ yín ti ṣe ṣòṣòṣòṣòṣòṣòṣò ọkọ yín pẹ̀lú àwọn tó máa fi fóònù yọ ayé Lady K lẹ́nu tẹ́ fẹ́ so mọ́lẹ̀ ẹ pè mí ẹ pè mí kò ní pé Lady K mọ̀ ó máa rí Lady K báyìí ó máa họ ni lẹ́yìn kó gbọ́rọ̀ Yorùbá nation ohun tó máa pé Lady K fún nìyẹn so bó ṣe jẹ́ rí ẹ máa pé wò tún láwọn tó pè Lady K bó ṣẹ̀fẹ̀ ni but iṣẹ́ wà ẹ̀yin tẹ́ bá ń fèsì irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn iṣẹ́ tẹ́ lè lò láti fi stop ẹ̀ kígbéyàwó títí yín náà lè dùn kó lè lárinrin kẹ́ lè dúpẹ́ pé
ìgbéyàwó mi ti wọ 20 years ó ti wọ 30 years ó wọ 40 years tí ò sí wàhálà tí ò sí dààmú Ọlọ́run fìfẹ́ yẹn so wá pọ̀ délẹ̀délẹ̀ ó wà ẹ pè mí ojú òní tí wà mí ní wá yín tì níbi jù bẹ́ẹ̀ lọ lórí ètò Lady K Ìfẹ́ Olúwa show the baby of Oduduwa nation the princess of Oduduwa nation àbí mi princess ni mí gbogbo ẹ̀yin ọmọ Oduduwa ọmọ ọba ní gbogbo yín ìyá mi queen nìyí ẹ̀yin bàbá mi king nìyí so I'm also what a princess of Oduduwa nation so bó ṣe jẹ́ ní ojú òní tí wà ẹ pè mí sórí agùnkẹ́ wá rajà gbogbo ẹ̀yin dádì ẹ wá rajà aṣọ ti wà nílẹ̀ fún yín àdìrẹ́ yapa ojú òní tí ẹ ṣe gan ire o.